Olumugbo tipẹ́tipẹ́ igbó ní igbó máa ń pààyàn mọ́ nǹkan tó bá wà lára èèyàn pé Olumugbo mú gbogbo wọ̀nyẹn kò ní nǹkan tó fẹ́ ṣe bí láìpẹ́ jẹ́ra Wálé ti dé level ní Canada ń gbà yẹn tó jẹ́ pé tóbi bá ń pa tó bá délé ẹ̀ tó bá bu tó bá ní kó má jẹun nulẹ̀ ẹ̀ kó bọ́ sínú tọ́lẹ̀ kó ṣẹ̀lú tọ́lẹ̀ tó báyìí kó ní wọnú tọ́lẹ̀ tẹ́ kó lọ máa jẹun bẹ̀ Wálé máa wọ ọbẹ̀ á lọ jẹun bẹ̀ ó lè jẹ oúnjẹ. ó rí bí Yorùbá ní tí a bá gbẹ́ kòtò ọ̀tá àbí kòtò ọ̀rẹ́ náà dẹni wọ́n ní ká má gbẹ́ jìn Olúwo ti gbẹ́ kòtò jìn dandan sí ni kí Olúwo kókó sínú ẹ̀ irú èèyàn wo gan ni Olúwo irú ẹ̀dá wo ò ní Abdulrasheed Adéwálé Akanbi ṣe orí Yorùbá sọ wípé kò sí bá ṣe fẹ́ ṣe bolo tí ò ní rùngbẹ́ Olúwo ń tako ìran ẹ̀ ó ń yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba wọ́n lọ gbọ́ àṣírí Olúwo àwọn tí wọ́n mọ̀ délédélé àwọn tí wọ́n jọ lùgbà nílùú Canada àwọn ni wọ́n ń tú àṣírí Olúwo àwọn ni wọ́n ń sọ irú ẹ̀dá tí Rasheed tó jẹ́ àwọn ni wọ́n ń sọ irú ẹ̀dá tí Adéwálé Akanbi tó jẹ́ láwùjọ àwọn ni wọ́n ń sọ pé irú ẹ̀dá báyìí irú èèyàn báyìí ni kódà níbi tí wọ́n sọ dé wípé Kristẹni ni àwọn ìjọ kan ni wọ́n mú lọ sí ìlú Amẹ́ríkà níbi tí ó ti lọ jalè tó ti gbéwèrí tó ti lo káàdì tó ti lo gbogbo ẹ̀ tó sì jẹ́ pé wọ́n báǹdì ẹ̀ for life tí ò lè wọ̀lú ọ̀hún mọ́ kó tó di pé ó lọ sí ìlú Canada kódà nígbà tó wà nílùú Canada wọ́n ní Olúwo wọ́n ní kò sí iṣẹ́ kan kódà wọ́n sọ débi pé tí Olúwo bá dé ilé ẹ̀ tó bá ní kí Olúwo lọ jẹun nínú tọ́lẹ̀tì ẹ̀ níbi tí ebi máa ń pàdé nígbà náà tó bá sọ pé Olúwo Rasheed Akanbi lọ jẹun nínú tọ́lẹ̀tì wọ́n ní Olúwo lọ sínú tọ́lẹ̀tì yẹn lọ jẹun ó wá lè jẹ́ ń jẹ ọ̀mú tán o kó wá padà wá bú ọ o ṣùgbọ́n yóò lọ sínú tọ́lẹ̀tì tó ti sọ pé kó lọ jẹun yóò lọ jẹun irú àpẹẹrẹ bẹ́ẹ̀ sì ni wà tó Olúwo ń wò báyìí irú àpẹẹrẹ ká lọ ní lọ́wọ́ gbà irú àpẹẹrẹ kó jẹ́ pé n tá a fẹ́ ṣe ni pé a fẹ́ ta ìran ẹ̀dá a fẹ́ kó àwọn ìran ìsínú wàhálà irú èèyàn bẹ́ẹ̀ l'Olúwo látàrí ìdí èyí ní kò ṣe jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ lè jọ gbogbo ọmọ kóòtù òjíire lójúmọ́ yọkọlú kò ó mà ṣe o àṣé àwọn èèyàn bá Olúwo fi àṣírí ẹ̀ pamọ́ ni ṣùgbọ́n Olúwo ti tọ́ ṣoṣo ọba ọ̀hún wá ń rí jà ṣoṣo báyìí ìwọ ló fẹ́ wọlé social media náà padà wá wo orí ẹ wá wo àwọn àṣírí bí ọba yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní tú níbi tó dé lónìí tí ìbá ṣe ayé tó bàjẹ́ ayé tó dayé olóṣèlú ó yẹ kí wọ́n ro Olúwo lóyè lọ́wọ́lọ́wọ́ báyìí àyàfi tí kò bá jẹ̀bi àwọn ẹ̀sùn tá fi kàn án ṣùgbọ́n lónìí ìjọba ò ṣe mọ́ nítorí pé àwọn ìjọba gan fara gan alọ́nilọ́wọ́ gbà ní wọn látàrí ìdí èyí ọ̀bọ ń gbọ̀bẹ làwọn méjèèjì kò sì sí ẹnikẹ́ni tí ó lè bá ẹnìkan wí nù wọn Olúwo rèé àṣírí Olúwo rèé ẹ wá lọ gbọ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tó súnmọ́ Olúwo bó ṣe ṣàlàyé irú ẹ̀dá àti irú ènìyàn tí Olúwo ṣe eléyìí ni ó lè jẹ́ kí gbogbo wa mọ̀ wípé tí a bá tètè lágbìyànjú láti pinwó Olúwo kó má ba ilẹ̀ kóòtù òjìdídé a jẹ́ wípé ewu ń bẹ lókè lóńgẹ́ fún ìran Yorùbá lóńgẹ́ gẹ́ fún alárẹ̀ náà ṣeré ewu ni ìran Yorùbá ò gbọ́dọ̀ parun a sì gbọ́dọ̀ jẹ́ kí ọba kan kó gbìyànjú àti pa ìran Yorùbá run ìwà àṣìṣe ìwà ìbàjẹ́ àti ìwà ẹ̀rí ìwà ìdójútini tí Olúwo ń wù yìí níṣẹ́ ló yẹ kí wọ́n kóòtù òjìrè ká gbìyànjú láti pè wọ́n wà ọ̀hún nítorí pé ipò ọba ipò àpọ́nlé ipò iyì ipò ẹ̀yẹ ni nílẹ̀ Yorùbá. Olúwo ò lè manage success wo di president wọn máa lé ọmọ tí Olúwo fẹ́ yẹn ìgbà tí Olúwo wà ní Canada yẹn Olúwo ò lè súnmọ́ bí tí ọmọ yẹn bá wà Wálé tọ́lọ́run lòun ẹ̀pù Ọọ̀ni of Ifẹ̀ Wálé tí òrò oúnjẹ jẹ́ Canada ìfi jẹ́ pé kò ní owó tó lè fi ra kò ní $10 dání ṣé ò ní. Olúwo àwọn advice ò jẹ́ ya fọ́tò tó pọ̀ gidi sọ́dà dọ́tọ̀ bá ti ń sunkún lẹ́tà wàá máa rántí gbòó ìjọba rí. A friend of Wálé told me that Wálé ti dé level ní Canada ń gbà yẹn tó jẹ́ pé tóbi bá ń pa tó bá délé ẹ̀ tó bá bu tó bá ní kó má jẹun nulẹ̀ ẹ̀ kó bọ́ sínú tọ́lẹ̀ kó ṣẹ̀lú tọ́lẹ̀ tó báyìí kó ní wọnú tọ́lẹ̀ tẹ́ kó lọ máa jẹun bẹ̀ Wálé máa wọ ọbẹ̀ á lọ jẹun bẹ̀ ó lè jẹ oúnjẹ ẹ̀ tán kó wá bọ́ síta kó wá máa bú ẹ o. Mr. Oluwo before I say anything at all, you know, there's something that táwọn olóyìnbó máa ń sọ wọ́n ní pé whoever God wants to destroy, they first of all make him mad. You understand? You first of all go mad
where they want to destroy you. You know, a lot of people believe you are mad. Maybe or be one is Olumugbo or ti mugbo tipẹ́. Igbo máa ń pààyàn mọ́ nǹkan tó bá wà lára èèyàn pé omugbo wọ̀nyẹn kò ní nǹkan tó fẹ́ ṣe bí láìpẹ́ ṣe fẹ́ rí nìyẹn, because ordinarily Rashidi tẹ bọ̀bọ̀ yẹn tẹ wálé yẹn kò ayé ò dáa rárá, is a failure, a total failure. Kádìpẹ́ kò tí kúrò Canada lè ní understand. In fact, wọ́n ti máa dá ọmọ kékeré jọ sí ọ̀dọ̀ ẹ̀ láti di bàbá Canada. Kò sí nǹkan tó ń ṣe náà kò is a complete failure. Understand? And it's not possible for him. Èèyàn tí ò bá ti manage nǹkan kan rí. Even when the success now locates him at the end of the day, there's no way he will still manage that success. He can never manage the success. Oluwo only manage the success. Both the president or Mali. I'm telling you. Bí Oluwo, bí Wale àbí kí ló pè yẹn, both the president wọ́n máa lé. Kò lè manage success at all. Kò lè manage level tó bára ẹ̀ yẹn. He can't manage it because a lot of people wear come up, but boy, this guy is so poor. Other, for example, Wale Onimoto. Understand? Let me tell you something. Let me tell you how cheap it is to have a car in Canada. Understand? Surely, to buy the Canada leni ko ye to ní papers To buy the Canada leni to buy ma lo bí few months. To buy lo 3 months. O lè gba mọ́tò 2025. O lè gba tó bá fẹ́. Not car is the cheapest thing. Téèyàn lè sáré náwó gbà. Understand? It's the cheapest thing. Wálé òní. Ẹsẹ̀ ló fi ń rìn kiri. Kò ní tìjú mọ́. Sórí, ó sọ pé Popsi máa sọ kan máa ní pé téèyàn bá ti gbàdúrà kó òun máa kú. Understand? I mean, tí o bá ti gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí n tẹ́, tó bá ti tẹ́, àdúrà pé Ọlọ́run má jẹ́ kí n kú ló máa gbà. Understand? Wálé bó ṣe wà yẹn, àdúrà k'Ọlọ́run má jẹ́ kí n kú ló ń gbà kó tó kúrò ní Canada. Àdúrà k'Ọlọ́run má jẹ́ kó ń kú ló ń gbà kó tó kúrò ní Canada. Èèyàn tó bá ti ń gbàdúrà k'Ọlọ́run má ṣá jẹ́ kí n kú, kò sírú ẹ̀gbin, kò sírú ìwọ̀sí tí ò lè gbà mọ́ra. Ó máa gba gbogbo ẹ̀gbin àti kò sí èébú tí ẹ lè bú Wálé Olúwo láyéláyé tó fẹ́ affect ẹ̀, tó fẹ́ kò stop ẹ̀. Kò stop ẹ̀. A friend of Wale told me that Wale ti dé level de Canada ń gbà yẹn tó jẹ́ pé tó bí bá ń pa tó bá délé ẹ̀ tó bá bu tó bá ní kó má jẹun nulẹ̀ ẹ̀ kó bọ́ sínú toilet kó ṣẹ̀lú toilet tó báyìí kó ní wọnú toilet ẹ̀ kó lọ máa jẹun bẹ̀. Wálé máa wọ bẹ̀ á lọ jẹun bẹ̀. Ó lè jẹ oúnjẹ tán kó wá bọ́ síta kó wá máa bú ẹ o, but ibi tí ayé ẹ ti bàjẹ́ dé nìyẹn tó ti finish dé. Kẹ́ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹn kò sí kankan tó lè ṣe fún. Ó ti rí rẹ̀ bí failure. Ó ti rí pé he's just struggling to survive. Èèyàn tó wá ti ń struggle pé kó o ṣáà survive kó o má ṣáà kú tó wá ti rí nǹkan jẹ kó ṣáà rí létú ṣe nǹkan sápò tó lè fi gan bọ́ọ̀sì dé anywhere. That is the only thing tí wọ́n lè ń rò ní ayé ẹ̀. Eléyìí tó lóun ná kí àìmọye 419 àìmọye àwọn tó gbogbo èèyàn tó ń ṣe fraud náà ló lówó ni. Orí ẹ̀ ò jẹ́ kó lówó nídìí fraud tó ń ṣe. I'm not against anybody that do fraud. Life oníkálukú rẹ̀ oníkálukú ń rí tó bá wù ni. Me, I cannot do it though. Anybody tó bá ń ṣe, I don't against anybody. I see people doing it. That is their luck. Tó bá ti rí wọn mú Ọlọ́run ṣe àwọn òyìnbó náà lọ ń jí gbogbo property wa ń bẹ̀ yẹn. So táwọn náà bá rí jí bíbá yìí, good luck to them. But òun ò rí ṣe ń díẹ̀. You know? What I just want to know, eléyìí tó kàn gbogbo wọn tí Wálé ń ṣe yìí ẹ̀ understand. Gbogbo wọn tó ń ṣe kò yé yín. He cannot manage the situation he found himself. He can never manage it. Ó máa pé máa ṣe nìyẹn tó tán máa fi yọ kúrò ibi tó wà yẹn. Kò lè manage condition tó bá rẹ̀ yẹn. Láéláé ó máa kọlu igi, kọlu ọ̀pẹ, kọlu gbogbo nǹkan kiri. Wálé tọ́lọ́run lòun ẹ̀pù Ọọ̀ni of Ifẹ̀. Wálé tí òrò ń jẹjẹ Canada ìfi jẹ́ pé kò ní owó tó lè fi ra, kò ní $10 dání. Ṣé ò ní?
ṣé o ló ní influence tí ọ̀jájá máa lọ bá pé wá help mi kí n fi ṣe kíní. Now I just want to talk about that Canada yẹn. Understand? In fairness, you know, I met some of our friends, understand, and they were so disappointed about Nigeria, about Africa generally. Let me tell you something, we're in Canada here, there are a lot of Canadians here that are really interested in coming to Africa, actually Nigeria. They want to come back to their roots. A lot of people have even told me, my friend, I said, they just want to step their leg on the ground of Africa. Kantoku, wọ́n ṣàfẹ́ kí ẹsẹ̀ wọn kan ilẹ̀ Africa kan tó kú pé wọ́n raise owó pọ́n fẹ́ lọ sí Africa. About 16 of them. They are raising money. One baby making joking move, we can jolly fellow Ghana, one fellow Sierra Leone, one fellow Nigeria. You know, there are a lot of people like that who really want to go back to their roots. They just want to see what is happening in Africa because of impression that one Western world don't find in Africa is and just can realize it kò rí bẹ́ẹ̀. But wọ́n lè yí wà ní ara àwọn olórí burúkú èèyàn tí wọ́n bà àwọn Nigeria jẹ́, tí wọ́n bà Africans jẹ́ lọ́dọ̀ àwọn Caribbean wọ̀nyí tó jẹ́ pé wọ́n rí Africa as their roots. Ìgbà tí lady yẹn ṣẹ́rí lady yẹn, I understand, bó ṣe meet Wálé ordinarily, that girl, she's a posh girl tó jẹ́ pé ordinarily, lady ọmọ tí Oluwo fẹ́ yẹn, ìgbà tí Oluwo wà ní Canada yẹn, Oluwo ò lè súnmọ́ bí tí ọmọ yẹn bá wà. Láyé. Oluwo ò lè súnmọ́ ibi tí ọmọ yẹn bá wà. I met some of our friends last year. You know? She's in the corporate world. She lives in a condo. Wale ò lè rent yàrá ẹyọ kan sí apartment ní outskirts Toronto. Lady yẹn, àwọn Caribbean yẹn ó wù wọ́n kan lọ sí Africa. Ọmọ yẹn àwọn èèyàn tó bá ń sọ pé aṣẹ́wó ni báwo ni ọmọ yẹn ṣe fẹ́ di aṣẹ́wó. Wọ́n ṣaṣẹ́wó. I'm not saying there are a lot of because aṣẹ́wó ibà aṣẹ́wó wà níbà yìí wọ́n pọ̀ gan gidi. Wọ́n dá sáwọn tó wá láti Africa, tó wá láti Caribbean, tó wá láti gbogbo ẹ̀bọ̀ irú ọmọ yẹn when you look at her, it's like she has been in Canada. Bóyá ibi iná máa bí sí. Understand? According to our friend, wọ́n ní pé bíbá yìí iná bí sí. Àwọn ọmọ tán bá bí sí báyìí ìgbàgbé má kọ̀rọ̀ aṣẹ́wó mọ́ wọn. Aṣẹ́wó bá wo. Kí náà fẹ́ máa ṣaṣẹ́wó fún? When they go to school, they graduate, they get good job. Abọ́lọ́mọ obìnrin sìn ọkàn mi balẹ̀ gidi. Tó bá ṣe tán school, ó máa lọ wáṣẹ́. Kò sọ lórí burúkú commissioner kan àbí olórí burúkú government officer kan tó bá ní òun fẹ́ bá sùn kó tó fún níṣẹ́ kò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó. Ẹ gbàgbé gbogbo ẹ̀. Gbẹ̀ta fi ń gbàdúrà rẹ̀ ká jẹ́ kí Nàìjíríà dá nìyẹn kẹ́ yé vote àwọn olórí burúkú, tí wọ́n vote àwọn èèyàn gidi. Nàìjíríà náà máa dàbí bí ìlú ìṣèrí ń sìn. Understand? Ọmọ yẹn ó lọ ó exploit ń tiẹ̀ ní òun fẹ́ lọ wo bí Africa ṣeré ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ lọ ó rí Olúwo chance ẹ̀. Ori Oluwo, believe Oluwo is just like, believe Oluwo, pé ara level àwọn Ẹlẹ́gùṣì yẹn ló fi Oluwo sí tó fi tẹ̀lé. Understand? And along the line, if you look at the girl, you know that she's the kind of girl tó jẹ́ pé ó wù kó jókòó sí Africa, ó wù kó farabalẹ̀ sí Africa. Inú ẹ̀ dùn pé ó wà ní Africa, pé ó tún jẹ́ olórí. She's so proud about it. And whoever that is calling that girl and Ashewo that everybody to check out today, how can you be calling that kind of a girl Ashewo? Èèyàn tó sọ pé the second day tó lọ bá Oluwo, Oluwo nílé kò ní kankan kò ní kọ́bọ̀. Ṣé pé ẹ̀yin tẹ́ ń ṣaṣẹ́wó, most of you tẹ́ ń complain Ashewo nìyí now. Ashewo nìyí now, Ashewo nìyí. Ṣé lè rí Oluwo ní condition tó lóun bá Oluwo yẹn tẹ́ jẹ́ Ashewo kẹ́ dúró tì. Ó dúró tì náà ó bí wẹ́ kó ń ṣaṣẹ́wo nìyẹn. She wasn't after his money, but she just want to get herself together. Ó dẹ̀ sọ pé mọ̀mísí àti pọ̀sí òun ọjọ́ sí papọ̀ òun ò fẹ́ kí tòun náà rí bẹ́ẹ̀ òun fẹ́ dúró ti Oluwo chance ẹ̀ ni understand ni Oluwo has really set a very bad precedent lójú àwọn Caribbean wọ̀nyẹn. We try to let them realize that everybody is not like that. You understand? Oluwo, I will advise you, ó jẹ́ ya fọ́tò tó pọ̀ gidi so that dọ́tọ̀ bá ti ń sunkún lẹ́tà lẹ́tà wàá máa rántí gbogbo ìjọba rí. Ó bọ́ lọ́wọ́ ẹ̀.